fẹ́ bá sọ̀rọ̀ bọ̀ fáfàá náà tó máa gbọ́ wa ní gbogbo àgbáyé ẹ bá wa dárúkọ yín fún wa mà. Orúkọ tèmi ni Princess DORCAS Yemi Amusan-FAGBORUN from Yoruba land. Ẹ ṣé gan ni. Yoruba nation now. Mo fẹ́ káwọn èèyàn rí because you are also MBE. Bẹ́ẹ̀ni. Kí ni MBE fáfàá náà tí kò bá yé ká tó wá béèrè kí lẹ ṣe gan tẹ́ fi di pé ẹ gba MBE because ẹni tó bá fún ní MBE nílùú yìí oyè ńlá gidi ni ẹ dẹ̀ ṣiṣẹ́ débẹ̀ ni kí ni wọ́n ń pè ní MBE màmá wa. He is a member of British Empire and oyè tí wọ́n fi dá mi lọ́lá fún ọjọ́ bíi Queen Elizabeth ìgbà yẹn náà fi dá mi lọ́lá ní 2018. Okay. June 2018 yẹn print ló wà nínú London Gazette. December 2018 la lọ sí Palace láti lọ gba oyè yẹn. Àdúpẹ́ fọlọ́run bọ́ iṣẹ́ wo gan lẹ ṣe débẹ̀ ẹ ṣàlàyé fún wa. The MBE was given to me for my work with women and children and on community cohesion. Fún pé mò ń bá àwọn ọmọdé, ọmọbìnrin àti àwọn obìnrin mò ń support wọn, mò ń ṣèrànlọ́wọ́ fún wọn àti fún ìbáṣepọ̀ àwọn community, different community. Pé mo mú àárín wọn gún ò jẹ́ kí èdè àìyedè wọn dé èdè àìyedè sílẹ̀ láàrin wọn tó wà fún mi. Ẹ ṣé gan ni. Let's now go straight to it because mo fẹ́ gba time yín púpọ̀. Kí ni community yín, ẹgbẹ́ wo ni orúkọ community yín ní orílẹ̀-èdè ibi tí a wà àti pé gbogbo la wà báyìí? A wà ní orílẹ̀-èdè United Kingdom and ẹgbẹ́ wa is Yoruba Community in Safe Hands. Ẹ bá mi tún pè lẹ́ẹ̀kan sí màmá wa. Yoruba Community in Safe Hands ó ní orúkọ àpéjọpọ̀ wa. Ẹ wá láǹfààní láti bá àwọn ọmọ káàárọ̀ òjíire sọ̀rọ̀ báyìí wọ́n ń wò wá live adẹ̀rín rìkọ́dẹ̀ náà fáfàá àwọn tó bá nílé rí nísìn à lè sẹ́ndẹ̀ sẹ́yìn náà iná lè rí wò kí lẹ fẹ́ bá wa sọ ní iṣẹ́ ikú tó mọ̀ pé ní láti padà sínú ilé ẹ bá wa sọ̀rọ̀ màmá wa. Ohun tí Yoruba Community in Safe Hands wà fún ni pé láti máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ káàárọ̀ òjíire ní orílẹ̀-èdè UK àti káàkiri àgbáyé tó ìmọ̀ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá in West Africa láti máa ṣe ìrànlọ́wọ́ fún wọn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni ìyà ń jẹ níbí àti pé láti máa bára wọn sọ̀rọ̀ torí odò tó bá gbàgbé orísun rẹ̀ gbígbẹ ní máa gbẹ o gbígbẹ nígbẹ àwọn ò fẹ́ gbàgbé orísun wa àgbẹ̀ gbàgbé ilé àfẹ́ gbàgbé ibi tá a ti wá and Yoruba Community in Safe Hands and ní pledge kan and our pledge is to act as an ambassador for Yoruba nation, our beloved country of birth. Behave professionally and ethically and represent Yoruba nation positively in our country here in the United Kingdom. And I will only participate, that is all of us will only participate in activities that protect and promote the image and reputation of Yoruba and our own country here, the United Kingdom. To be compassionate and non-judgmental. Value diversity of thought and approach. Communicate with integrity and respect. Building community capacity and tackling social exclusion. Supporting people in their community leadership role. Àwa Yorùbá fẹ́ ká máa ṣèrànlọ́wọ́ fún wa so that we will take our position gẹ́gẹ́ bí national anthem wa ṣe rí. So improving partnership working, a fẹ́ kí àjọṣepọ̀ wà láàrin àwọn ọmọ Yorùbá àti àwọn ẹ̀yà mìíràn
improving community governance bá a ṣe máa ń ṣe bí ìṣètò ní àárín wa fẹ́ kó gúnrégé kó má sí dàrúdàpọ̀ kó má sí ká yanijẹ ká wà passionate about our community Yoruba nation. Supporting and develop strategic partnership. Wọ́n ní igi kan ò lè dágbọ́ ṣe a fẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì lágbàáyé láti gbé orílẹ̀-èdè Yorùbá lárugẹ. Reducing the barrier to active citizenship. Gbogbo àwọn ìdènà kọ̀rọ̀kọ̀rọ̀ tó wà tó ń de Yorùbá lọ́wọ́ a fẹ́ ká mú kúrò ká lè fọwọ́sowọ́pọ̀ ká lè máa fara wa gòkè. Developing people-centered development. Àwọn èèyàn gan ni ó wà ní àárín ìdàgbàsókè Yorùbá nation tá à ń lọ yìí kì í ṣe bí tí mọ̀dàrú ó wọ̀ o kì í ṣe táwọn tó jẹ́ pé owó lọ́ra wọn jẹ mọ́ ó wọ̀ o ibi tí àwọn èèyàn passionately you will love your people nǹkan afẹ́ kó jẹ́ nìyẹn. Developing holistic approach in addressing community needs. Ká ní pé ẹnìkan ní ìṣòro àáwọ̀ gbogbo ohun tó nílò ìyẹn la fi ṣèrànlọ́wọ́ fún onítàn. So Yoruba community is safe hand. It's about accrue money to yourself. It's about working together to develop Yoruba nation. Positioning ourselves as global player in an increasingly competitive world. Pé Yorùbá nation yìí ṣe àní àgbèrà wa sí orí àga tó jẹ́ wípé àtọ̀tún àtòsì àti iwájú àtẹ̀yìn Yorùbá nation yóò lè wà lókè because we are well positioned as Yoruba people and well educated, well intelligent and Yoruba nation now. No going back. No going back. No going back. Thank you very much. Thank you very much.